mo fẹ́ ṣe àfihàn lórí Kọ́lé Oṣó apá kẹrìnlá ìyẹn tó jẹ́ part 14. ẹ̀yin tí ẹ ti wo apá kìíní tó fi dé orí apá kẹtàlá mo mọ̀ pé fíìmù Kọ́lé Oṣó yìí ó dá yàtọ̀ nínú gbogbo fíìmù tí Ibrahim Yekini Ìtẹ̀lẹ̀ ti ṣe jáde. Fún ẹ̀yin tí ẹ ti wo Kọ́lé Oṣó part 13 ẹ máa lọ sí Ìtẹ̀lẹ̀ studio. Ìtẹ̀lẹ̀ studio lẹ máa ti wo Kọ́lé Oṣó part 13. ṣẹ́rí ẹ̀kọ́ kan tí mo fẹ́ kí Kọ́lé Oṣó yìí kọ́ wa tí mo dẹ̀ mọ̀ pé ó kọ́ gbogbo wa ojú yín pé tó bá ń sọ pé alágbára ṣọ́gígù ìjímèrè ṣọ́gígù kó má bàa gùgì aládìn. ṣẹ́rí Kọ́lé Oṣó fún alára ẹ̀ ó ní agbára ṣùgbọ́n nǹkan tó jẹ́ kán rí wọn mú tí ó bá jẹ́ pé fíìmù yìí jẹ́ fíìmù tó jẹ́ pé wọn ò fẹ́ parí ẹ̀ tó jẹ́ kán fẹ́ rí wọn mú ojú yín pé ilẹ̀ ìwọ̀ tó lọ wọ̀ which is pé kò kí ń fojú rí obìnrin gbogbo ejò ní jíjẹ kó ṣáà ti la kó la tó fi lọ la ẹni tó yẹ kó la ìyẹn ló ń wá affect ẹ̀ tó fi jẹ́ pé gbà táwọn sójà yín ìbọn fún ìbọn yẹn ò ràn ṣùgbọ́n ó ń weak nínú ẹ̀mí weak tó ń weak nínú ẹ̀mí yẹn ló jẹ́ ká pa àwọn tìbí kó lè ka Kọ́lé Oṣó tí ó bá dẹ̀ jẹ́ pé ìdílé wọn jẹ́ ìdílé pé gbogbo wọn ló ní agbára ni wọ́n bá ti mú wọn balẹ̀ bọ̀ wá dúpẹ́ pé apá yóò ká wọn. ṣùgbọ́n Ibrahim Yekini Ìtẹ̀lẹ̀ ẹ ṣe kan tó dùn mí ibi tí fíìmù ti ń dùn lẹ máa ń láìkẹ́ parí ẹ̀ sí bọ̀ èmi fẹ́ bẹ́ẹ̀ torí pé tẹ́ ẹ̀ bá parí ẹ̀ sí bẹ́ẹ̀ báwo làwọn èèyàn ṣe máa expect pé àwọn fẹ́ mọ̀ bọ̀ èmi mọ̀ pé nínú part 14 àwọn correction kọ̀ọ̀kan wà tán máa ṣe àwọn correction yẹn ojú pé àwọn ojú tí ẹ̀ tí rí tẹ́lẹ̀ lẹ máa bẹ̀rẹ̀ sí ní rí nínú part 14 yìí àwọn new cast náà máa pè wá ló máa act nínú part 14 èmi máa tún wá jẹ́ kó yé yín pé àwọn tí àwọn Ṣógbèmí àwọn Kọ́lé Oṣó ń bá jà yìí tí ẹ rò pé wọ́n ti kú nínú part 13 yìí nínú part 14 nǹkan tó máa ṣẹlẹ̀ lélẹ̀ oyún tí wọ́n ní fòòṣà ìyẹn ọ̀rẹ́ ẹfun tí ọ̀rẹ́ ẹfun ní ó máa fi bí ọmọ tó bá bí ẹ̀ máa jọ ọmọ alágbára ọmọ yẹn ló máa take over níbi tí wọ́n parí ẹ̀ sí ọmọ yẹn ló máa jí àwọn tí ìdílé Kọ́lé Oṣó pa ìyẹn àwọn dókítà yẹn òun ló máa jí wọn tó bá ti wá jí wọn action máa padà bẹ̀rẹ̀ action máa padà bẹ̀rẹ̀ tí action yẹn bá ti bẹ̀rẹ̀ ẹ máa rí pé Kọ́lé Oṣó yìí àwọn tó write sí story yìí Ọlọ́run ló mọ̀ nǹkan tó ń kà Ọlọ́run ló mọ̀ nǹkan tó ń jẹ tó ń continue story yìí fún wa a dẹ̀ mọ̀ pé bọ́n yín continue àwa náà nífẹ̀ẹ́ sí pàápàá jùlọ èmi gan nífẹ̀ẹ́ sí bí kán máa ṣe lọ kán máa parí ẹ̀ ní ká máa wò lọ títí. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé oyin ò tọ̀ mọ́ o oyin onítọ̀ àkèrè wọ́n ti transfer ìtọ̀ oyin sí làfúnkì ló máa bẹ̀rẹ̀ sí ní tọ̀ nínú part 14 ẹ dẹ̀ máa jẹ́ kí n já yín oyin tó jẹ́ ọ̀rẹ́ làfúnkì tó ń tọ̀ tẹ́lẹ̀ tí wọ́n transfer ìtọ̀ ẹ̀ sí làfúnkì ó máa padà da làfúnkì bí làfúnkì ṣe ń gbé oyin káàkiri oyin ò ní gbé làfúnkì kiri o so oyin ti da làfúnkì báyìí nínú part 14 bọ́yẹn máa ṣe part 14 nìyẹn so ẹ̀yin tí ẹ ti wo Kọ́lé Oṣó látijọ́ yìí tó jẹ́ pé ẹ ṣẹ̀ rí post mi for the first time ẹ máa lọ sí Ìtẹ̀lẹ̀ studio Ìtẹ̀lẹ̀ icon studio ibẹ̀ lẹ máa ti rí fíìmù yẹn wò dáadáa tẹ́ máa farabalẹ̀ wò ẹ jọ̀ọ́ mo fọlọ́run bá bẹ̀ yín ẹ bá mi like ẹ bá mi subscribe sórí YouTube channel mi Rotiven Omokushofe TV ẹ jọ̀ọ́ ẹ bá mi like and subscribe ẹ bá mi share ẹ̀yin tèmi nílé lóko tẹ́ bá fẹ́ wo part 14 ẹ bá mi comment nínú comment section pé ẹ fẹ́ rí part 14 ká lè mọ̀ bá ṣe máa tètè dá yín lóhùn sí Kọ́lé Oṣó part 14 coming out soon ẹ jọ̀ọ́ ẹ bá mi like and subscribe ẹ bá mi share ẹ̀yin tèmi ẹ ṣáà ti rí kò jù báyìí lọ a máa pàdé ní next episode.